Adìẹ ìrànà ṣé wọ́n ní kì í ṣe ohun àjẹgbé? Ẹ wò ó, tuntun tí mo tún mú wá fún yín lọ́tẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀. Ẹ má gbàgbé láti like kí ẹ subscribe. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àwọn eré aládùn èyí tí ó ń lọ lọ́wọ́ ni mo máa ń mú wá fún yín. Fún àǹfààní àwa tí a ti wo adìẹ ìrànà apá kìíní, apá kejì rẹ̀ ń bọ̀ láìpẹ́ o. Bí ó bá sì ṣe ń jáde ni a mọ̀ mú wá sí orí channel yìí. Fún àwa tí a ò tí wá wo sinimá yìí tẹ́lẹ̀, ẹ gbìyànjú kí ẹ̀yin náà wò ó. Orí Òkìkí TV ni ẹ ti máa rí sinimá yìí wò. Ó dá lórí àwọn ọba méjì tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tí wọ́n sì jọ ń ṣe ìjọba ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n ìlú kan ó lọ́lá ju ìlú kejì lọ. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlú tó lọ́lá yìí níṣe ló tún ran ìlú kejì lọ́wọ́, kò torí wípé bí òun ṣe lọ́lá tí èkejì ò lọ́lá kí ó mọ wá fi ọwọ́ ọlá rẹ̀ kí ó mọ fi gbá àwọn ará ìlú kejì lójú. Ṣùgbọ́n gbogbo bí ó ti ń ṣe tó yìí náà, ìlú tí ò lọ́lá yìí kò tẹ́ wọn lọ́rùn o. Níṣe ni wọ́n ń gbìyànjú àti kógun ja ìlú tó lọ́lá yìí kí wọ́n sì kó gbogbo àlùmọ́nì àti ohun tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé wá sí ìlú tiwọn. Kí lẹ wá lérò pé yóò ṣẹlẹ̀? Ṣé wọ́n ó kógun jà wọ́n tí wọ́n kó wọn lẹ́rú ni, àbí àwọn ìlú kejì náà àwọn náà ó jà padà? Ìpàdé dínú apá kejì. Apá kejì ń bọ̀ láìpẹ́ tí a sì mọ̀ mú wá fún yín bí ó bá ṣe ń lọ. Ẹ má gbàgbé láti subscribe kí ẹ dẹ̀ like. Ó dìgbà.